Àwọn olólùfẹ́ ọba orin, èèyàn gbajúgbajà olórin fújì ní Alhaji Saheed Akorede Okunola, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Saheed Òṣùpá. Wọ́n ti ránṣẹ́ sí gbajúgbajà olórin fújì ní ọ̀gá ńlá fújì Alhaji Wasiu Alabi Ọ̀dẹ́tọ́lá wípé kó jọ̀wọ́ kó jẹ́ kí ìrẹ́pọ̀, ìṣọ̀kan àti àlàáfíà tó wà láàrin òun àti Saheed Òṣùpá máa lọ báyìí o, tí wọ́n sì ní kó má ṣe gbìyànjú láti dá sí ìjà abẹ́nú tó ń lọ láàrin Saheed Òṣùpá àti ọ̀kan pàtàkì lára àwọn aṣíwájú olórin fújì lásìkò yìí, Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Marshal, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí K1 The Ultimate, tó tún jẹ́ máyégún fún gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ mẹ́ta kan sẹ́yìn lágboolé fújì tó ti ń tòrò tẹ́lẹ̀ tó ti ń dàrú nígbà tí Saheed Òṣùpá tó ń fi ọgbọ́n sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí Wasiu Ayinde. Bó tilẹ̀ jẹ́ pé Saheed Òṣùpá ò dárúkọ Wasiu Ayinde, ṣùgbọ́n tí gbogbo èèyàn mọ̀ pé Wasiu Ayinde ló ń bá wí pẹ̀lú orin tó kọ yìí pé nídìí iṣẹ́ fújì ànábì ìyẹn òpómúléró mẹ́rin péré ló wà, ó láwọn òpómúléró náà ju òun, Pasuma, Alhaji Abbas Akande tọ́pọ̀ èèyàn mọ̀ sóbésìrì àti olùdásílẹ̀ orin fújì fún rẹ̀ olóògbé Síkírù Àyìndé Àgbàjìlọ́lá tọ́pọ̀ èèyàn mọ̀ sí Barrister. Ọ̀rọ̀ yìí ni wọ́n ní ó ń dùn Wasiu Ayinde, pàápàá bí Saheed Òṣùpá ti sọ pé gbogbo àwọn olórin fújì tó kù ọmọlẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó ń kà yìí ni wọ́n jẹ́, èèyàn pé sàbí èèyàn ọmọlẹ́yìn ni wọ́n jẹ́ tí wọn kò sì ní ìmísí tó gbogbo àwọn tó ń kà yìí. Ọ̀rọ̀ yìí la máa gbọ́ wípé ó dùn Wasiu Ayinde, kódà tí agbẹnusọ Wasiu Ayinde ọ̀gbẹ́ni Kúnlé Rasheed ló ti fi bínú kọ àpilẹ̀kọ síta láti fi yẹ̀yẹ́ Saheed Òṣùpá. Ṣùgbọ́n pẹ̀lú bí Saheed Òṣùpá tó ṣe sọ ọ̀rọ̀ tuntun síta tó tún fi kọrin bú Wasiu Ayinde tó ń jẹ́ kó di mímọ̀ pé òun retí kí ó sọ̀rọ̀ ni, bó ti jẹ́ pé ò dárúkọ ẹ̀, ṣùgbọ́n tó ń sọ pé àgbàlagbà tó bá so adìẹ mọ́ ìdí òun ó ti di aláwàdà adìẹ, tó so àgbàdo mọ́ ìdí ó ti di aláwàdà adìẹ. Bẹ́ẹ̀ ló ń jẹ́ kó di mímọ̀ pé ẹni náà ó rò pé ìmísí Barrister ti kú ló sì wà. Ó ní wèrè ó dá mọ́tò mọ̀ pé wèrè kò ní jánà mọ́ mọ́tò dẹnu, ó ní bó bá fi lè fóun nísì yóò gbóòórùn ara ẹ̀. Ọ̀rọ̀ yìí làwọn èèyàn máa ti ń rí gẹ́gẹ́ bí ìjà gidi láàrin Saheed Òṣùpá àti Wasiu Ayinde. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan táwọn olólùfẹ́ Saheed Òṣùpá tí wọ́n wá ń sọ báyìí lórí ẹ̀rọ ayélujára ní gbogbo ìgbà ni wípé kí Pasuma kó má ṣe dá sí ìjà tó ń lọ láàrin Saheed Òṣùpá àti Wasiu Ayinde. Wọ́n ní tẹ́lẹ̀ lásìkò tí Saheed Òṣùpá tó ń bá Wasiu Ayinde jà, pàápàá lásìkò tágboolé fújì ń dàrú tí ẹbí Olúfimọ àti ẹbí Àràbàǹbí tí wọ́n ń jà gidigidi, wọ́n ní ẹni tó gbé Wasiu Ayinde ró tó kó àwọn onífújì sòdí láti dá ògbó Wasiu Ayinde ní Pasuma. Wọ́n ní bí Pasuma bó bá tún wá lọ gbèjà Wasiu Ayinde báyìí, ó tún lè dá àlàáfíà àárín òun àti Saheed Òṣùpá rú. Wọ́n ní kí Pasuma kó lọ rántí wípé Saheed Òṣùpá ìjẹ́ ó gbé lásìkò tí òun àti Alhaji Táyé Àkàndé Adébísí tọ́pọ̀ èèyàn mọ̀ sí Táyé Currency tó gbé gbajúmọ̀ olórin fújì ilẹ̀ Ìbàdàn tí wọ́n ń jà. Wọ́n ní ṣó rántí pé Saheed Òṣùpá dúró tì, wọ́n ní kó ṣáà máa wòran, kó má jẹ́ kí Wasiu Ayinde tún lò láti fi dáàbò bo ara àti láti fi dojú ìjà kọ Saheed Òṣùpá. Wọ́n ní kó ra máa wòran, kó sì máa wo nǹkan tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ àbùkù tí Saheed Òṣùpá tó ń sọ sí Wasiu Ayinde náà.